Èèyàn léèwọ̀ lẹ ṣe àlàáfíà lẹwà gbogbo lẹ ń kọ́. Wọ́n ní Mariam àti Laide wọ́n wọ ṣòkòtò kan náà o. Wọ́n ní Mariam sọ fún Laide pé kò sí nǹkan tó lè sọ tó lè bọ́dà òun o. Wípé òun mọ̀ pé ọ̀rọ̀ ó máa ń sọ ní burúkú. Wípé ṣùgbọ́n òun fẹ́ kó mọ̀ pé òun ni Yèyélúà of Ilé-Ifẹ̀, ìyàwó kábíyèsí lòun. Wípé òun ni kábíyèsí fẹ́, òun ni kábíyèsí choose láàrin àwọn méjèèjì. Wípé òun ló máa pa Laide. Ìpàlẹ̀ kábíyèsí ni pé kì í ṣe ìyàwó kábíyèsí. Wípé so bó bá ṣe ń gbé wá ló máa gbé padà fún. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi ẹ̀yin ará ilé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi ṣàánú fún yín o. Á bá mi wà pẹ̀lú yín, ojú òní tì yín. Iwájú iwájú ni ẹ máa lọ, ẹ ní di èrò ẹ̀yìn o. Ní agbára Ọlọ́run, mo ti sọ fún yín wípé àwọn gist wa lórí politics every Saturday àti Sunday la máa mú wá. Ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀, níbi Saturday sí Sunday la máa post politics gist wa. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni. Ṣùgbọ́n gist tá máa ń sọ láàrin ọ̀sẹ̀ láti Monday títí di Friday ni celebrity gist and royal gist. So Ọlọ́run á dúró tí ìbẹ̀ ṣe bá wa ká lọ pẹ̀lú àwọn gist yìí. Bẹ́ẹ̀ ṣe gbogbo ọwọ́ yín láàrin o lórí Mashola Gist TV. Ẹ ṣé ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, thumb up àti like. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run o. A dúpẹ́, a dé appreciate yín. So Yorùbá la máa ń sọ lórí channel yìí fún àǹfààní àwọn bàbá wa àti màmá wa tí wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì àti pé àfẹ́gbàgbé àṣà wa. Ẹ̀yin èèyàn lé. Ó ṣe ni láàánú pé Mariam ó like ìjà, kò sẹ́ni tí ò lè bá jà. Ọmọdé inú palace ìjà ni. Àgbà inú palace ìjà ni. Obìnrin inú palace ìjà ni. Ọkùnrin inú palace, kí ló dé àfiṣe ni Mariam? Ṣé jẹ́ òun sú ẹni? Ó tún lọ ń bá Laide jà. Laide tí ò bẹ gbé palace, tí ò sí inú palace, ó tún lọ ń bá jà. Ó ń pèrè ń Yèyélúà. Ta ló fi ẹ jẹ Yèyélúà náà? Ṣé wọ́n fún ẹ lóyè yẹn láti gbé wọn jáwé Yèyélúà lé ẹ lórí ni tó fi ń pèrè ń Yèyélúà? Àbí ọ̀pá àṣẹ tó lọ́rọ̀ ó ló ń fún ẹ ní ìgboyà wípé wọ Yèyélúà ò serious rárá. Ó lọ́rọ̀ ọ̀pá àṣẹ, wà á máa lọ párí, wà á máa gbọ́ pàṣẹ, wà á máa gbé sẹ́yìn, wà á máa pèrè ń Yèyélúà. Wọ́n ní kí ẹ má pera yín Yèyélúà mọ́, wípé kẹ́ ẹ gbé Yèyélúà sí ẹ̀gbẹ́ kan, wípé ọ̀rọ̀ Yèyélúà kọ́ ló kàn ní ìsìn, ọ̀rọ̀ kẹ́ lọ ra lé, kẹ́ move kúrò ní palace, kẹ́ kó lọ síbi tẹ́ bá rà ni. Ṣùgbọ́n ìjà ìwọ àti Laide, ìjà ẹbí ló ń jà nítorí wọ́n ló gba kábíyèsí lọ́wọ́ Laide. Bí nǹkan tó ṣe kọ́ nìyẹn. Kábíyèsí àti Laide wọ́n ń dé tara wọn. Laide ló mú ẹ wá sínú palace yẹn. As ọ̀rẹ́ Laide, best friend Laide ni ẹ́. Laide mọ gbogbo in and out ẹ. Gbogbo in and out ẹ pátápátá ni Laide mọ̀. Ó mú Laide ó gbà mọ́ kábíyèsí lọ́wọ́. Ó wá gba kábíyèsí lọ́wọ́ Laide tán, ó wá ń fún ẹnu. Ó ń tutọ́ sókè. Wípé ìwọ ni kábíyèsí fẹ́. Ṣé ojú lásán ni kábíyèsí fi fẹ́ ẹ ní Mariam? A ti ní àwọn nǹkan tó ṣe kó tó di pé kábíyèsí fẹ́ ẹ náà. Ojú lásán kọ́ náà fi fẹ́ ẹ. Ó gbé dání tó Laide náà. Laide lówó ju ẹ lọ náà. Ṣé bí gbogbo bó ṣe wọnú palace yẹn náà, ṣé bí lórí irọ́ ni? Ṣé bí ìwọ sọ pé wọ́n ni director of oil and gas? Àṣé secretary lásán ni ẹ́. Personal secretary lásán ni ẹ́. Ìyálájẹ́ tó ń ṣe kùrùkẹrẹ mú ẹgbà tó yá ni àṣírí tú. Ìyálájẹ́ gan ó gba kámú fọ́lọ́run ọba ni. Wọ́n ní gbogbo nǹkan tí ó bá ń dán kọ́ ni wúrà. Nítorí ó ti ń wa góòdù sọ́rùn. Bóyá góòdù yẹn gan bóyá ó lọ ń ya lọ́wọ́ àwọn sister ẹni, ta ló mọ̀. Ó ṣe gbogbo yẹn tán. Wọ́n rè pé owó wà lọ́wọ́ ẹ ni. Bó kó $1 báyìí sílẹ̀, kábíyèsí ò ní rí mú mi. Bó kó 100,000 sílẹ̀, kábíyèsí ò ní rí mú mú. Ó máa sin regún ni. Bí ìgbà tó yẹ pé wọ́n ló ń bọ́ kábíyèsí. Bí mọ̀ nǹkan tó yẹ pé tí kábíyèsí gan gbà nǹkan lọ́wọ́ ọwọ́ ìfún. Ó wá lọ ra mọ́tò ranù kan wá ní kí kábíyèsí gbà, ó fẹ́ fi bẹ̀ wọ́n. Ó rè pé kábíyèsí ò ní mọ́tò ni.
tí kábíyèsí bá fẹ́ mọ́tò mẹ́wàá lé ní wọ́n á rà orúkọ wọn ló débẹ̀ tí wọ́n dẹ̀ ní san 10 kọ́bọ̀. Ìwọ ń bú Láìdé pé yèyé ló àní ìwọ níyàwó kábíyèsí tó yẹ pé ẹsẹ̀ ń gbọ̀n báyìí, ẹsẹ̀ ìyàwó kábíyèsí yẹn ó ń gbọ̀n báyìí. Jọ sọ fún mi, àti ìgbà tí kábíyèsí fẹ́ nǹkan wo ló ṣe nínú pálàsì yẹn tó mú ìwúrí wá tí o fi lè pè rẹ̀ níyàwó kábíyèsí? Kí ló ṣe nínú pálàsì yẹn? Kò sí nǹkan tó gbé ṣe nínú pálàsì yẹn rárá ju pé òun ṣoògùn lọ. Wọ́n ti sú ẹ di àwọn ọ̀yà aláwo nínú pálàsì, ìwà tó lórí Rónkẹ́. Kò sí nǹkan tó ṣe nínú pálàsì yẹn fún kábíyèsí pé òun bá wọn nínú jẹ́ lọ. Ìjà ṣáá ni, àfiṣe ni. Ìwọ náà wò ó gbogbo àwọn ìwà tó máa ń wù. Ṣé ojú òkì ń tì ẹ ni? Ṣojú òkì ń tì ẹ nígbà tí ọkọ ẹ tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́jọ́ ní conversation tó wá mú tape tó wá ń record conversation ọkọ ẹ. Ó wá send ẹ̀ sí ìyáálé yín Queen Naomi. Ṣé ìyàwó alálùbáríkà ń ṣe báyìí? Ní ìsìn ó wá ń pe rẹ ní olórí kábíyèsí pé wọ́n ní kábíyèsí fẹ́. Ṣé o mọ̀ pé quality yẹn lásán ó ti fi disqualify as olórí? Tó bá rí àwọn olórí gidi, àwọn queen gidi, wọ́n behave bó ṣe ń behave. O ní quality queen. Ṣé bó rí Queen Naomi ó ṣàrí bó ṣe rí? Orí àwọn queen mi kàn fẹ́ máa dárúkọ àwọn èèyàn lórí channel yìí, ṣùgbọ́n àwọn queen gidi jẹ́ ká fi Dr. Elizabeth fàṣàpèjúwe. Àwọn yẹn náà yẹ ní olórí. Àti Tèmítọ́pẹ́, àwọn yẹn ni wọ́n yẹ ní olórí. Ṣé orí ìwọ kò sí olórí níwájú orúkọ ẹ̀? Ọjọ́ wo lórí kí n ṣe jíìsì kí n pè ẹ́ lólórí Mariam rẹ̀? Mariam lórúkọ ẹ̀ because o deserve olórí. Ó gbẹnu sókè òun sọ pé Láìdé ìwọ ni òun bú Láìdé. Kí ló yàtọ̀ nínú ìwà tiẹ̀ àti ìwà Láìdé tó yan ọkọ ọlọ́kọ lálẹ́? Ìwọ gangan àlè ló bá wọnú palace. So kò sọ̀rọ̀ lẹ́nu ẹ, ò lè sọ̀rọ̀ fáwa ẹ̀ka gbọ́. Kó lọ wábi jókòó sí. Ẹ gbọ́kọlọ́kọ ẹ lé ẹni ẹlẹ́ni síta. Ẹ wá gbẹnu sókè ń sẹ́kẹ̀ ìwọ ni kábíyèsí fẹ́. Ìwọ ni kí ló kàn wá pẹ̀ tí kábíyèsí bá fẹ́? Kí ló kàn wá? Kò sí nǹkan tó kàn wá. Torí ọ̀dàlẹ̀ ni ẹ́. Ọ̀dàlẹ̀ ìwọ tó lè ṣe báyìí fún best friend ẹ. Kò sí nǹkan tó lè ṣe fọkọ tó fẹ́ sílẹ̀. Ìtorí ẹ̀ ni wà tí olórí Rónkẹ́ fi pamọ́ tẹ́ lọ jí protective charm kábíyèsí. Ìwà burúkú ọwọ́ yín náà ti máa bá. Ó dẹ̀ ń pèrè lólórí. Kí ló ní quality olórí? Ìṣúra ọkọ yín tó fi ń ṣagbára. Ẹ lọ jí ẹ wá mú lọ fún ará àta. Ẹ mú lọ fárá àta. Ìkànnì ẹ̀ o. Ẹ̀dí kára àta máa bá yín tọ́jú protective charm ọkọ yín. Ẹ̀rẹ́ èèyàn bá yín sọ̀rọ̀ ẹ̀yin aláìní tìjú yìí. Bí Mariam ṣe ń bẹ̀rẹ̀ sí halẹ̀ nìyẹn o. Wípé Láìdé, wípé òun ni àlè tó wà níta, wípé òun ni ìyàwó kábíyèsí, òun ló lórí, òun ni yèyé lúwà tó ń halẹ̀ tó ń sọ gbogbo ẹ̀. Ṣùgbọ́n nǹkan táwa kọ́kọ́ fẹ́ kó mọ̀ ni pé gbogbo nǹkan tó ń sọ yẹn kò kàn wá. Ṣó ti yé ẹ? Ò bá jẹ́ ìyàwó kábíyèsí, you are not the first wife. Àwọn first wife kan ti wà tán ti lọ. But Queen Naomi gbogbo yín lẹ bá nínú palace kábíyèsí. Kábíyèsí dẹ̀ nífẹ̀ẹ́. Ìfẹ́ òtítọ́ dẹ̀ ní kábíyèsí ní sí. Ẹ̀yin ará ilé bó ṣe rí nìyẹn. Tán lóhun àti Láìdé wọ ṣòkòtò kan náà. So gist ta gbọ́ta ní ká mú wá fún yín títẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń. Oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run òkè lọ ọlá yín á máa lọ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up. Ní agbára Ọlọ́run. Ẹ ṣé. God will bless you all. Please share this video, like and subscribe. Thank you so much.